Orúkọ tèmi ni Ṣọlá Adé, ọmọ bíbí inú Fátúngàṣayé Ògúnlànà tí gbogbo yín mọ̀ sí Ìyá Àṣà. Ilé ìwé oko náà ti tọ́ mi, abúlé. Mo lọ sí United Primary School nílùú Ìlara Rẹ́mọ. Ìlara Rẹ́mọ this way to ní ṣùgbọ́n ìlú akọni ni. Bẹ́ẹ̀ bá ti kọjá Ìlíṣàn, ẹ ṣáà mọ̀ ibi tí Bákọ́ University wà, ìlú tó tẹ̀lé ìlú akọni. Bẹ́ẹ̀ ni, mo lọ sí United Primary School ibẹ̀. Lẹ́yìn yẹn, mo tẹ̀síwájú, mo lọ sí Ìlara Akaka Community Grammar School. Mo sọ pé oko náà ti tọ́ mi. Ilé ìwé yìí wà láàrin ìlú tó tẹ̀lé Ìlara tí à ń pè ní Akaka àti Ìlara tó wà láàrin wọn. Mo ṣe bí ọdún 2 àbí 3 níbẹ̀ kó tó wá di pé gẹ́gẹ́ bí iṣẹ́ bàbá mi pé wọ́n máa ń gbé wọn kákàkiri. A lọ sí Abẹ́òkúta. Mo wọlé sí St. Peter's College, Abẹ́òkúta ní Olúmọ̀ọ́rẹ́ lọ́nà Ìtọ́ṣìn. Nígbà tí mo ṣe tán bẹ̀, mo lọ sí Ogun State Health Technology nílùú Ìléṣè. Níbẹ̀ ni mo ti kọ́ nípa bí wọ́n ṣe ń ṣe ìtọ́jú àwọn aláìsàn àti bí wọ́n ṣe ń yẹ̀ ẹ̀jẹ̀ wò. Community Health Workers and Medical Lab ni mo ṣe ń bẹ̀. Ṣùgbọ́n gbogbo bí mo ṣe ń ṣe eléyìí náà, mo fẹ́ lè ní láti kékeré, kì í ṣe pé mo fẹ́ lè ní, mo gbọ́njú bá ní pé láti kékeré, torí pé ilé onífá ni wọ́n ti bí wa, ni wọ́n ti ń kọ́ wa bí wọ́n ṣe ń dá ìrìndínlógún àti bí wọ́n ṣe ń ṣí ọ̀pẹ̀lẹ̀. Ẹ mọ̀ pé léyìí máa ń ọdún tó pọ̀ rẹpẹtẹ ni. Bí ẹni tó jẹ́ pé ó lọ sí yunifásitì náà ni, tó lò bóyá bí ọdún 10, ọdún 16 bó ṣe rí nìyẹn. Ẹ rí pé Ìyá Àṣà kàwé gan. Tí ọmọdé bá ń tẹríba fún àgbàlagbà, gbogbo nǹkan tó bá ń dáwọ́lé á máa gún gégégé. Ìwà rẹ̀ á sì máa tutù pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. Adé á fún ọmọ níwà pẹ̀lẹ́ tí kò ṣàfojúsí sí bàbá àbí ìyá tí ayé rẹ̀ dùn jọjọ. Iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè náà torí mo máa ń sọ, mo dẹ̀ fi máa ń yangàn, kì í ṣe pé bóyá ìgbéraga. Nítorí pé mi ì tiẹ̀ mọ̀ pé máa jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Mo sọ lẹ́ẹ̀kan pé lẹ́yìn ìgbà tí mo ti lọ kọ́ bí wọ́n ṣe ń ṣètọ́jú àwọn aláìsàn ní health technology àti bí wọ́n ṣe ń yẹ̀ ẹ̀jẹ̀ wò, mo bẹ̀rẹ̀ iṣẹ́ láwọn hospital kan. Nígbà tó yá mo wá bá ọkọ mi lÉkòó, torí pé ọkọ mi náà medical doctor ni. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ ní hospital kan lÉkòó. Mo ń ṣe iṣẹ́ yìí bí oṣù 3 ṣá ni mo sùn tí mo lálàá pé mo interview àwọn oníṣẹ̀ṣe kákàkiri. Mo wá wò pé irú àlá wo lélẹ̀. Èmi tí mo jẹ́ akọrin ní ṣọ́ọ̀ṣì, bó tilẹ̀ jẹ́ pé ọmọ onífá ni mí ṣùgbọ́n akọrin ni mí ní church. Mo wá jí ọkọ mi pé báyìí ni mo lálàá. Nígbà tó di láàárọ̀ ọjọ́ kejì, a lọ sí church, a lọ sí ọ̀dọ̀ àwọn babaláwo náà. Nǹkan tí gbogbo wọn sọ ni wípé ọ̀nà tí Elédùmarè tó tò mí sí nìyẹn. Mo wá wò pé kí ni mo lè ṣe. Mo ṣáà jókòó, ìwọ Elédùmarè, ìwọ ló fi àlá yìí hàn mí, ìwọ náà ni kò tọ́ mi sọ́nà. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ọmọ babaláwo ni mí, ọmọ Àràbà babaláwo ni mí nílùú Ìlara, tí wọ́n dẹ̀ ti ń kọ́ ní Ifá. Wá wò pé kéèyàn tó lè sọ wípé òun dá yàtọ̀ nínú nǹkan tí òun ṣe, èèyàn stand out, èèyàn ní láti wà unique, wọ́n rí wípé nǹkan tó ń ṣe yìí ó yàtọ̀ sí ètò tí ń ṣe tẹ́lẹ̀. Bí mo ṣe mú Ifá mọ̀ nìyẹn pé a lè má ṣe nǹkan ìṣẹ̀ṣe ká tún máa pe Jésù. Mi ì sọ pé Jésù ò dá, ẹ má ṣì mí gbọ́, ṣùgbọ́n èmi nígbàgbọ́ wípé àwa Yorùbá náà a ní àwọn kan tí à ń pè lọ́dọ̀ tiwa. Àwọn ń pe Jesus, àwọn Mùsùlùmí ń pe Muhammad. Àwa náà ní àwọn irúnmọlẹ̀ tí wọ́n ń pè. Ní báyìí mo jókòó, mo bẹ̀rẹ̀ sí ní kọ script nípa ẹ̀. Mo wá lọ pe àwọn tó yẹ pé àwọn cameraman
mo fẹ́ ṣe nǹkan báyìí bá ṣàṣe bẹ̀rẹ̀ nìyẹn. That was year 2001 tí mo kọ́kọ́ jáde gbà 2007 ní LTV8 mo ti kọ́kọ́ jáde pé iṣẹ́ mi kọ́kọ́ jáde lórí tẹlifíṣàn bí mo ṣàṣe bẹ̀rẹ̀ tí mo ṣe di ìlú mọ̀ọ́ká nìyẹn. Lẹ́yìn ìgbà tí mo kúrò ní LTV8 náà ni mo tún ṣiṣẹ́ ní HiTV Amúlùdùn tẹ̀lé kó tó wá di pé mo wá sí Orísun TV. Dídarapọ̀ mọ́ iléeṣẹ́ Orísun gbàrà tí wọ́n ti bẹ̀rẹ̀ ni mo ti darapọ̀ mọ́ wọn torí pé èmi ni obìnrin àkọ́kọ́ tí mo kọ́kọ́ dé Orísun TV. Ọmọ adúláwọ̀ ẹ padà sílé, ilé lábọ̀ sí mi oko. Bí ewúrẹ́ bá jẹ lọ a padà sílé, bágùntàn bá jẹ lọ a padà wá sùn. Èdùmàrè tó ní kiri yóò ní màlẹ́, òun ló rọrùn mi làbára àgbọn mi régún sílé adúláwọ̀. Ẹ̀sìn màlẹ́ ìyẹn ti Lárúbáwá, ẹ̀sìn kiri yóò tòyìnbó máa ní. Ọmọ adúláwọ̀ ẹ padà sí ìṣẹ̀ṣe làdáyé bá. Àbúrò mi kan tí wọ́n bí tẹ̀lé mi bí ó tiẹ̀ jẹ́ pé òun ti fi ikú ṣe àgbà mi báyìí bí oṣù 4 sẹ́yìn. Òun ló ṣiṣẹ́ ní StarTime. Nígbà tó wá dọ́dọ̀ mi ló wá ní ẹ̀gbọ́n. Ó ní tẹlifíṣàn kan tó jẹ́ pé Yorùbá nìkan ni wọ́n ṣe ń bẹ̀, Orísun náà ń pè. Ó máa jáde láìpẹ́. Òun ló wá bá mi gba nọ́mbà ẹni tó ní iléeṣẹ́ Orísun. Bí mo ṣe pè wọ́n nìyẹn ni mo fi wá. Nígbà tó ń dẹ̀rí iṣẹ́ tí mo gbé wá náà wò pé ó dáa. Wọ́n ṣe gbà mí wọlé tí mo bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ̀kọ́ tí mo kọ́ nílé iṣẹ́ Orísun. Ẹ̀kọ́ pàṣẹ mọ̀ pé ojoojúmọ́ lèèyàn máa ń kẹ́kọ̀ọ́. Ẹni tí ò bá kẹ́kọ̀ọ́ mọ́ á jẹ́ pé onítọ̀hún ti kú nìyẹn. Tó máa ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́, bí ó tilẹ̀ jẹ́ pé ilé ńlá ni mo ti wá, ó ti mọ́ mi lára wípé kí n máa kó àwọn èèyàn jọ. Bí wọ́n ṣe ń ṣe lórísun náà, òun ni mò ń bá wọn ṣe. Ṣùgbọ́n èmi ò ń wo tèèyàn ju pé ṣiṣẹ́ mi kí n dẹ̀ kúrò níbẹ̀, ètò Ọlọ́run bá ní kí n ṣe. Tó bá dẹ̀ dìgbà pé bóyá ká bára wa sọ̀rọ̀ náà, ètò àbá lè sọ bó tiẹ̀ jẹ́ pé èmi ò rányàn. Èmi dẹ̀ rèé, mo jẹ́ èèyàn tó jẹ́ pé mi ò gba ìwọ̀sí. Bẹ́ẹ̀ ni, bó bá ṣẹ̀ mí, lẹ́sẹ̀kẹsẹ̀ ni màá sọ pé lágbájá ó ṣẹ̀ mí. Bó bá wùn ẹ́ kó gbọ́, bó bá wùn ẹ́ kó má gbọ́. Àwọn tí mo lè bá ṣe, mo bá wọn ṣe. Àwọn tí mo dẹ̀ máa sá fún, mo sá fún wọn. Ilé ayé ṣe wà nìyẹn. Ìdojúkọ nílé iṣẹ́ Orísun. Èmi ò rò pé mo ní ìdojúkọ púpọ̀ nílé iṣẹ́ Orísun. Torí pé ọ̀pọ̀ iṣẹ́ mi máa mú wá ni. Nígbà kan náà, ìdojúkọ tí mo ní ojú wípé bí wọ́n ṣe ń edit iṣẹ́ mi, àwọn tó ń edit ẹ̀, wọn ò mọ̀ nípa ìṣẹ̀ṣe. Àwọn ibì kan lè wà tó jẹ́ pé àwọn máa gé kúrò tèmi máa fẹ́ kó wà ńbẹ̀. Àwọn ibòmíì dẹ̀ wà tó jẹ́ pé mi ì ní fẹ́ kó wà ńbẹ̀ táwọn máa fi. Mo dẹ̀ rí pé nítorí pé wọn ò mọ̀ nípa ìṣẹ̀ṣe ni a ṣe bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn pé báyìí. Ṣùgbọ́n nígbà tí mo rí wípé láì jẹ́ pé mo jókòó sí wọn, ìkan tí a fẹ́ achieve, a lè achieve, mo ní láti ní kí n máa ṣe láti ilé, mo gba ẹni tó máa ṣe. Lẹ́yìn yẹn mi rò pé ìdojúkọ tí mo tún lè sọ pé ó wà, ṣùgbọ́n ìyẹn dẹ̀ ti mọ́ wọn lára ń sìn pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n nígbàgbọ́ pé ìyá àṣà èèyàn tó burú ni, ìyá àṣà àjẹ́ ni tó ń pààyàn, ìyá àṣà ẹgbà ni. Ṣùgbọ́n pẹ̀lú ìbánisọ̀rọ̀ àti àwọn iṣẹ́ tí mò ń ṣe, tèmi náà dẹ̀ ń wá sí wọn pé nǹkan ìbílẹ̀ kìí ṣe nǹkan tí ò dáa. Ó dẹ̀ ti mọ́ àwọn náà lára. Ká dìmọ́ra, ká ṣe yẹ̀yẹ́, ká jíjọ jẹun papọ̀. Mi rò pé ní ìdojúkọ ní ilé iṣẹ́ Orísun ju pé ẹ̀yin ará ilé gangan ni mo lè sọ pé ìdojúkọ díẹ̀díẹ̀ wà bẹ́ẹ̀ pé ìpolówó, kẹ́ ẹ gbé ìpolówó wá. Èròǹgbà Ọlọ́run ọba ló ní dédé o, ẹ má jẹ́ ká tanra wa. Mo fi gbogbo ẹ̀ ṣáájú Ọlọ́run. Wọ́n ní tí ẹ̀mí bá wà, ìrètí ń bẹ. Àdúrà tá à ń gbà ní pé kẹ́mi wa kó má sọnù lójijì. Tí Ọlọ́run bá dá ẹ̀mí sí, Orísun, mo fẹ́ kó jẹ́ ibi tó máa gbòòrò
kí Ọlọ́run kó bá wa ṣe, kí ìpolówó kó pọ̀ bẹ̀rẹ̀ pẹ̀tẹ́, káwọn èèyàn náà dẹ̀ pọ̀ tó jẹ́ pé wọ́n á lè máa present nípa Yorùbá torí mo rí pé àwọn ọmọ wa wọn ò mọ̀ nípa Yorùbá. Bẹ́ẹ̀ ni ẹ rí pé bẹ́ẹ̀mi náà ṣe ń sọ̀rọ̀ torí pé nǹkan tí mò ń ṣe lénìí ni tí ẹ bá wo orí ètò mi ẹ lè bá èdè Gẹ̀ẹ́sì ẹyọ kan pàdé, ṣùgbọ́n tí a bá jẹ́ pé bóyá onífàájì àjíjọ máa ṣe àdàmọ̀dì èdè Yorùbá díẹ̀, òyìnbó díẹ̀, bí ó tilẹ̀ jẹ́ pé ìyá àṣà ò kàwé púpọ̀ o, àwọn Ifá làwa ń kọ́ nílé wa. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n a ṣe mọ̀ọ́kọ mọ̀ọ́kà náà. Mo fẹ́ kí iléeṣẹ́ Orísun kó gbòòrò, ẹni tó dẹ̀ níbẹ̀ náà Ọlọ́run má gbẹ̀mí ẹ̀ lójijì kó rówó fi ṣayé. Àwa tá dẹ̀ ń ṣiṣẹ́ náà káwa náà jánà, àní jánà mọ́ mọ́tò àbọ́kadà lẹ́nu o, pé káwa náà ká lówó lọ́wọ́ kíṣẹ́ wa kó má dìṣẹ́. Èròǹgbà tí mo ní sí Orísun ni. Èròǹgbà tèmi fún ọjọ́ iwájú tó Ọlọ́run Elédùmarè, èròǹgbà mi pọ̀ tí Ọlọ́run bá lè ṣe fún mi. Ìkíní, kí n wà lálàáfíà kó dẹ́mi mi sí kí n má kú ní kékeré. Ìkejì, k'Ọlọ́run Elédùmarè kó má pa ọkọ mi fún mi bá àtàwọn ọmọ mi àtẹ̀yìn olólùfẹ́ mi náà. Ìkẹta, ètò wa jẹ́ pabambarì bẹ̀ ni pé k'Ọlọ́run pèsè owó fún mi kí nílé ìwé. Bẹ́ẹ̀ ni bí yunifásitì yẹn tó tóbi gan tó jẹ́ wípé gbogbo àwọn ọmọ tó bá máa wá síbẹ̀ láti nursery ni o, ká ní crèche, nursery, primary,